ọ̀kan gbòógì ní ayẹyẹ títan àtùpà olójú mẹ́rìndínlógún jẹ́ nínú ìmúrasílẹ̀ ọdún Ọ̀ṣun Òṣogbo èyí tí ìtàn sọ pé ó ti lé ní 500 ọdún tó ti wà gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀. Títàn ni iná yìí máa ń wà títí di ọjọ́ kejì tí àta ọjà yóò sì máa jó yíká. Ǹjẹ́ Yorùbá bọ̀ wọ́n ní bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Kí ni ohun tí ó lè mú kí odidi ọba aládé àti àwọn ẹmẹ̀wà rẹ̀ parapọ̀ pa ọrùn mọ́jú láti máa jóyè àtùpà yíká? Àti pé kí ni pàtàkì àtùpà yìí nínú ọdún Ọ̀ṣun Òṣogbo? Èyí ni ó mú kí ikọ̀ BKI Television fi èjì kún ẹ̀ta láti ṣe ìwádìí wọn fínífíní láti wá ìdáhùn sí àwọn ìbéèrè yìí ni ó gbé wa dé ọ̀dọ̀ olóyè Ìfákúnlé Ifálékè ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Ẹlẹ́mọ̀nà tìlú Òṣogbo kí wọ́n lè bá wa tàn mọ́lẹ̀ sí àwọn ìbéèrè yìí. Nínú àlàyé tí olóyè Ìfákúnlé ṣe ló ti di mímọ̀ pé àtùpà yìí ní ṣe pẹ̀lú òrìṣà omi tí ó jẹ́ Ọ̀ṣun tí wọ́n ń pè ní Ọ̀ṣun Òṣogbo, Lárọ̀tìmẹ́yìn, Ògìdán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ ọdẹ tí wọ́n ń tẹ ìlú dó ni wọ́n rìn títí níbi tí wọ́n ti ń wá omi. Òṣogbo ròkè àsálà o ẹlẹ́yẹlé àrò lóde ẹ̀gá bàbá mi ẹ̀gá ṣùṣù ní yàrá àrò níbẹ̀ lọ́sọ̀gbọ̀ lọ́sọ̀gbọ̀ wù nílọ ọkọ̀ tó kúrò àlùkò lómi tútù wù ẹsẹ̀ òkè tẹ́nígbà náà mo lóbi ìṣe èjé òṣèré ńlẹ̀ mo lóbi ìṣe ẹ̀bà bó ká múnú sófin. Àtùpà olójú mẹ́rìndínlógún kì í ṣe ọgbọ́n ẹnì kankan, kì í ṣe ọgbọ́n àdàdálẹ̀ rárá. Bí Òṣogbo ti ń jẹ́ Òṣogbo yẹn náà ni àtùpà olójú mẹ́rìndínlógún èlò náà ti wà. Ọlọ́dẹ èlò máa ń tẹ ìlú dó. Nígbà tí wọ́n la igbó dé ìlú Òṣogbo kóṣogbo tó máa jẹ́ Òṣogbo, nígbà tí ẹ̀kọ́ tẹ̀dó sí àwọn ibì kan tó tásìkò kan tí wọn ò rí omi tí wọ́n tún wá tó bọ̀ wá omi lọ síwájú sí ìyẹn ló mú wọn dé etí odò Ọ̀ṣun ní ìsàlẹ̀ Ọ̀ṣun lóṣogbo. Ìgbà tí wọ́n dé ibẹ̀ sẹ́ẹ̀mọ̀ ọdẹ alákìtìyàn èèyàn ni wọ́n, alágbára sì ni wọ́n. Ibẹ̀ wọ́n ti ṣalábàápàdé olómi tí wọ́n bá pàdé. Ìgbà tí wọ́n ṣe ìwádìí débẹ̀ ni wọ́n pe òrìṣà omi yẹn. Bí gbogbo wa ti mọ̀ pé wọ́n ṣiṣẹ́ débi pé wọ́n ń gé igi ní etí odò tó sì ń fọ́ ooru Ọ̀ṣun gẹ́gẹ́ nísàlẹ̀ odò. Ṣùgbọ́n gbà tó wá di pé gbogbo wọn jọjọ́ ń ṣe papọ̀ àti àwọn ọlọ́dẹ yìí àti Ọ̀ṣun. Ọlọ́dẹ sì rí ọlọ́dẹ wọn ní farabalẹ̀ gan tẹ́lẹ̀ ibi tó ọlọ́dẹ bá gẹ̀gùn sí túmọ̀ sí pé ibi tó bá dúró sí tó bá ti ń sọ́yìn kankan kò sẹ́ni kankan tí ó mọ̀ ìpè ní èèyàn wà níbẹ̀. Ibẹ̀ ni wọ́n ti wá ṣalábàápàdé àwọn ọ̀rọ̀ yẹn túmọ̀ sí ewin. Àwọn ọ̀rọ̀ yìí àwọn ni wọ́n gbé àtùpà iná olójú mẹ́rìndínlógún ni wọ́n gbé síta ní alẹ́. Wọ́n sàrí pé wọ́n ń jó yípo rẹ̀, gbogbo wọn ń dunnú, wọ́n ń jó, wọ́n ń yọ̀. Irú kí ni eléyìí? Ọdẹ àwọn àgbàlagbà ọdẹ sì rí àyè táwọn rí yìí ó jẹ́ ìyàlẹ́nu fáwọn. Kò sí kankan mí ju pé gbogbo àwọn tó wà níbi náà àwọn ó yà lé wọn kúrò làwọn ó sì gbé àtùpà yìí. Wọ́n lo agbára wọn bẹ́ẹ̀, wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n lé àwọn ọ̀rọ̀ yìí jìnnà, wọ́n sì gbé àtùpà wọn gbé wá sílé. Ikọ̀ BKI kò tún fi mọ́ síbẹ̀. Èyí ló tún gbé wa pa tí a sì tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí láti ní ìmọ̀ kíkún nípa àtùpà olójú mẹ́rìndínlógún tí à ń ṣe ìwádìí lé lórí, tó sì tún gbé wa dé ọ̀dọ̀ babaláwo Ọláifá Ifátóyìn Òjẹ̀túndé láti lè bá wa ṣàlàyé síwájú sí i lórí pàtàkì àtùpà yìí. Nínú àlàyé tiwọn ni wọ́n ti ṣe àfihàn ìlù, oríṣìí ìlù, ìlù tí wọ́n lù lọ́dún náà ni wọ́n ń pe ìlù yẹn ní ìlù àràn.
ìlù àràn yìí awọ ẹranko ni wọ́n fi ń ṣèlù àràn yìí. Wọ́n á gbẹ́ igi ẹ̀ tí ó tóbi ó níyàálù ibi tó bá ti rí ṣàgbéjẹ àdàdàkú àdá tó pè kan náà ní jàbàtà láàrin àwọn ìlú náà ní orúkọ àwọn ìlú mẹ́rẹ̀ẹ̀rin náà nìyẹn. So wọ́n lè fi awọ àgbọ̀nrín ṣe. ó tí wọ́n fi ń lu ìlù àràn jẹ́ nǹkan tí ó tóbi kí ó sì lè rí ara gba lílù tí dídùn rẹ̀ náà yóò sì yàtọ̀ sí àwọn ìlù mìíràn. Òṣogbo ilé mọ̀ pé lọ́sọ̀gbò àtẹwọ́gbẹ́já ilà ń pè látà ọjà kárò kókì là ń pè lọ́rọ̀ òkì ọmọ alátùpà mẹ́rìndínlógún tí tàn fún wọn lọ́rọ̀ òkì ilé bó bá tàn fọ́mọ nílé o àtàn fọ́mọ àlejò ìwà kókó la fi sọdún àwọn bàbá yìí tẹnigbọlá ọmọ àròdó dẹkùn yẹn jẹ ìpọ́lẹ́ ni bàbá yìí ti wá dónílẹ̀ lóde Òṣogbo ọmọ gbàdéwọ̀lú àgọ́. ẹni sẹ́mọ̀ àgbàlagbà akọni yóò sùn wọ́n máa rí àpẹẹrẹ bí a ti sùn bẹ́ẹ̀ ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yà wọ́n lẹ́nu tó sì jọ wọ́n lójú ibẹ̀ náà ti wá pe àwọn awo pé kí wọ́n yí àwọn lókàn àbò àtùpà tí ẹ gbé yìí kì í ṣe àtùpà kan lásán o ṣùgbọ́n ẹ ní láti lọ tọ́jú òrìṣà omi kẹ́ ẹ tó rí náà rí gbogbo ẹ̀. àwọn ọdẹ yìí ò pawó lékè bẹ́ẹ̀ ni wọn ò pèsè ọ̀dàrà lólè wọ́n ṣe gẹ́gẹ́ bí Ifá ti wí. lẹ́yìn tí wọ́n rúbọ tán ni Ọ̀ṣun jẹ́ kó yé wọn pé níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ipò tí wọ́n bá àwọn ọ̀rọ̀ nígbà náà jẹ́ àsìkò tí wọ́n ń ṣe ọdún èyí tí ó túmọ̀ sí pé ibi tí wọn yóò bá gbé àtùpà yìí sí yóò jẹ́ inú ìlú tí wọn yóò sì máa fi ṣe ètùtù ní àsìkò ọdún Ọ̀ṣun Òṣogbo. Olóyè Ifálékè tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ nípa àtúnṣe tí ó bá àtùpà olójú mẹ́rìndínlógún yìí. Ó ní àtùpà tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ nígbà náà jẹ́ kékeré tí kò ga púpọ̀ tí wọ́n sì ń lò ó gẹ́gẹ́ bí Ọ̀ṣun ti ṣàlàyé. ṣùgbọ́n nígbà tí ìlú ń fẹ̀ sí tí èrò ń pọ̀ sí ní ìlú ní àwọn àgbà tó mọ̀ díẹ̀ ta bá mú wá bí àbá pé kí wọ́n ṣe ẹ̀dà àtùpà yìí èyí tí yóò máa wà níta gbangba fún ayé rí tí ojúlówó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ yóò sì wà nínú ilé. àtùpà ti inú ilé ni yóò kọ́kọ́ wà ní títàn kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wá tin èyí tó wà níta. bẹ́ẹ̀ ni olóyè Fákúnlé kò ṣàmẹ́nubà àdìtú tó wà nínú àtùpà náà. ó ní àdìtú tí ó wà nípa àtùpà tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn-ún èyí tí ó wà nínú ilé ni pé kò sí ẹ̀dá alààyè tí ó mọ irú ohun èlò tí wọ́n fi ṣe. Ọ̀ṣun torí ìyúnlẹ̀kẹ̀ ọmọrùn kùnkùn wálé ayé yeye wa ló torí ilẹ̀ wẹ́rẹ́ ó mọ ọwọ́ gbọ̀ngbọ̀n lọ́tàn. Babaláwo Ọlá Ifá tún tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ lórí ìwúlò ìlù àti iná yìí àti pàtàkì rẹ̀ nínú ìlú Òṣogbo. iná tí wọ́n ń tà lóde ìgbà náà ó ní bí wọ́n ṣe ṣe ó sì ń bá àwọn bàbá wa ṣe máa ń wẹ̀ sóòṣà tó yẹ pé tó bá ti ń lùlù rẹ̀ lásán gbogbo àwọn ajogun burúkú yóò máa fi ìlú Òṣogbo lẹ̀ ni tó bá ti lè gbọ́ ta ń lù gbogbo àjẹ̀nú tí ò da yóò máa fòṣogbo lẹ̀ tó bá rí pàtàn náà gbogbo àjẹ̀nú tí ò da wọ́n máa fòṣogbo lẹ̀ yìí máa ń lé ajogun ibi jìnnà síbi tí kálàáfíà lè wà nínú ìlú ni. ọmọ lọ́rọ̀